kalẹ̀ gbogbo ọmọ Yorùbá báwo lójú ọjọ́ á dára fún wa ẹ jẹ́ kí n fún wa ní àjẹrà kan àní sì jẹ́ o wọ́n fi nǹkan sínú oúnjẹ ni o àbí ọwọ́ ọ̀fà kan wọra lójijì àbí èèyàn jẹ pọ́ìsì èèyàn gbọ́dọ̀ máa lò lẹ́ẹ̀kọ̀ọ̀kan èyí nígbà tẹ́lẹ̀ mi lọ pé ìwọ́n kì í rìn kì í òun àmọ́ ohun tó ṣèwọ́n ẹ nídìí rẹ̀ nínú ilé torí ìjọ ọ̀dágìrì ẹ bá ń tọ́jú egbò ìpẹ̀tà tútù ẹ bá ń tọ́jú ẹ fọ̀ ẹ kó sódó èkó asírin kan ìgbẹ́ ẹ̀tà ẹranko kan jẹ́ ẹ̀tà ẹbí àwọn ọdẹ ẹni wọ́n bá yín wa ẹ̀tà ìgbẹ́ rẹ̀ àtọ́jú rẹ̀ á kò sí òbú òtóyọ̀ díẹ̀ a bá ti fòbú òtóyọ̀ sí a wàá tọ́jú ẹ̀tùbọ̀ òríjínà ẹ̀tùbọ̀ òríjínà tá a bá fi sí yìí á gún gbogbo ẹ̀ pọ̀ á dà sínú ìgò kan á dà díẹ̀ yẹn sí á wàá wá ìyẹ́ egún á kì í bọ̀ ìyẹ́ egún yìí là máa fi la a bá ti la bí ẹ̀mẹ́ta a lè máa lò lẹ́ẹ̀kan lọ́sẹ̀ tí ọwọ́ burúkú bá ń bẹ lọ́rọ̀ lára rẹ pé bóyá nǹkan kan ti sápamọ́ sára rẹ pé bóyá ayé sàálù àbí wọ́n ọ̀yà dànù èyí ní wọlé sẹ́lómìn lára tó yẹ pé tó bá di jíngìrì sí lára lẹ́yìn pé tó bá fẹ́ kú ní tí ń bu dúdú bẹ́ẹ̀ ni wọ́n máa fi funfun ìlọ́lẹ́fẹ́ fi parí rẹ̀ ẹ ṣí ẹgbẹ́ kalẹ̀ ẹ máa lò fún àwọn yẹn ìlú máa lò lẹ́ẹ̀kọ̀ọ̀kan á dára fún yín o gba nọ́mbà yìí mọ́dọ̀ +234803298 WhatsApp nọ́mbà mi gba nọ́mbà orílẹ̀-èdè Benin +2290154651928 ẹ máa pín dégà kan mọ́ wa orílẹ̀-èdè Benin á dára fún wa ire o ire kàbìtì.